بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير ولد عدنان سيدنا محمد الذي ساد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف الظلام ونفى الأوهام وأبقى الإسلام وعجل الأقوام وعلى آله الطيبين وأصحابه الطاهرين وتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلد تلك الجماعة إلى يوم الدين. ní orúkọ Ọlọ́run ọba tó gbé ànábì bí ànábì ní tẹsí mọ sọ̀rọ̀ àti wọn á sì kẹsẹ jẹ pẹ̀lú tó lóore jù nínú ọmọ àtúnáà òun náà ànábì wa Muhammad olúwa gbogbo òròyìn tó ń da àtàwọn yẹn fi ròyìn ànábì wa Muhammad báwa fi kẹsẹ jẹ fún ànábì wa Muhammad lóòdì wọn yẹ àwọn tí wọn máa ń sàṣàlá fún ànábì wa Muhammad báwa sì kẹfà ànábì wa Muhammad lóòdì wọn yẹ àwọn tí ò tiẹ̀ rántí sàṣàlá fún ànábì wa Muhammad ìkànnì àmọ́ jẹ́ kó dúró ó dọ́dọ̀ àwọn ará bẹ́ẹ̀ ó dọ́dọ̀ àwọn àṣà ó wá dọ́dọ̀ gbogbo àwọn àfa àtàwọn ará lórí ikú àtàwọn abẹ́bí láàrẹ̀ tọ́ nígbà tá a wí èyí ta mo kí gbogbo ìjókòó bí a bá kọ́ wọlé olóyìnbó là kọ́ kí àlejò tó kù kèlè tó kú bàbá onílé kó tó wọn bẹ ó ti ta àníbà wa ṣe ọlọ́yìn fún wa nígbà. dàbọ̀lọ́ hayat al-khalifa. al-ustaz Sheikh Abdulhakeem Alaboto. dàbọ̀lọ́ hayat. mo gbé kíkì mi látọ̀dọ̀ yín mo fi kíkì tí mo fi kí gbogbo ọkùnrin àti obìnrin tó wà yá probably wọn làwọn ìyá wa Nuru Hakeem wọn wà jáde mo kí àwọn náà mo kí ìyá wa tọ́jú ẹsẹ̀ pé nígbà táwọn wà ní markaz kí ọlọ́wọ́ bá láti lọ́kọ́ bá kẹ́ àfa wa Murtado Alaboto níjọ́ tí wọ́n bímọ tí ìyá wa bímọ ìyá wa tí ó ṣe àfa wa kalẹ̀ tó bí àfa wa ní gbóná jọ́nà mo pàdé wọn lẹ́nu géètì wọn ní àwọn òbí wọn sọ̀ láyọ̀ níjọ́ náà lọ́n kíkéré ọdún èrí kò jẹ́ kó yé mi pé ẹkú ewu ìmọ̀lẹ́ ìwọ́n àwọn ọ̀sẹ̀ ọ̀kẹ́ bímọ náà ni bàbá sẹ́wọ̀n gẹ́gẹ́ bí ọmọ èké tí ó sì kan rí mo kí lápá ní sọ́sọ́ alhamdulilayi ẹkú ewu ìyàwó mi sọ̀ láyọ̀ ẹgbẹ́ mi tọ́wọ́ gbogbo tó wá lórí náà ní wọ́n sọ̀ láyọ̀ àṣẹ ewu bẹ́ẹ̀ lọ́dún tí wọ́n wà ní Saudi Arabia tí kò sẹ́ni kankan tí ò sí àti òsì bàbá ìyàwó mi wá lóyún yàwó bímọ ọmọ tí wọ́n tayọ oṣù mọ́kànlá ọmọ wa yẹ bí ọmọ ò lè tí ìwálẹ̀ wọ́n wá tí wọ́n sọ pé àṣẹwù tí lẹ́tẹ̀ asáàdì gbogbo àlàtàwọn ọmọ ọmọ dá mo kí yàrá náà púpọ̀ mo kí púpọ̀ pé ẹkú eríire alhamdulilayi oríire yóò ní ní ìbànújẹ́ mo kí kí gbogbo obìnrin tó wà yà ní pátápátá mo wá gbé kíkì mi lọ sọ́dọ̀ àpò àwa ọmọ àdánà láti dùn mo kí púpọ̀ ẹkú gbogbo gbà ẹ̀yin wà ń bí kaláyé àti tí máa ń dùn ẹ̀yin wà ń bí kaláyé àti tẹ̀ tùdùn síbẹ̀ gbogbo ẹ̀dá tí ń bá ń ṣe irú èyí hùn kò sí ẹ̀ máa wá àlàyé bí hùn. ajọ ìlú sí ni. ẹ sábà wà wọlé aláre ẹ máa wò ẹ wo ẹ̀yin àpá àwọn Alábòtó méjèèjì ní máa ké púpọ̀ kìí pé téèyàn máa ń wá òde tí wọ́n ń dá bíyá ẹ̀rù mi máa ń rò pé wáyà torí yìí ò ní wọ́n kẹ́ wù mí pé gbogbo ń tàfà máa ṣe ké sáà wá nígbà tá a bá wá sọ fún mi ká ẹ̀lápá máa retí ní olórí ogun lọ́gbọ̀dọ̀ sọ pé wá wáyà ni nígbà tí mo dúró sọ ní balu alukọ̀ nítorí èmi sáà mi ò jẹun kí n tó lu alukọ̀ yẹn wọ́n á wò pé ẹ̀wà ni tẹ̀pẹ́tẹ́ bí bá ti ń pààyàn púpọ̀ kéwù rẹ̀ wọn apá ìkásá fi kẹ̀kẹ́ sínú wájú òkú nígbà tí wọ́n ń bu ẹ̀wà ọkùnrin tẹ́ fún mi ní wọn bá gbé mi náà abajẹta ìsáàgbọ̀dọ̀ jẹ oúnjẹ lákè nílé wọn á mú mi sí bọ̀fẹ̀ẹ́tì olúwa náà kí ni program jẹ níjọ́ Sunday mo ní tata amúrìkì ẹni ní program kankan
Ẹ̀yin náà program wa. mo sì ní program tí èsì 20 Bẹ́ẹ̀ni. mo ní kò sí program kankan tí mo ní gbogbo bí abẹ́ náà mi ṣe é gbòó ní àdúgbò wọn ni wọn bá kọ́ lọ síbi kíní àpò alábòkè mo ló ti ṣe bẹ́ẹ̀ Allah. gẹ́gẹ́ bíi pé inú èmi náà dùn láti wá àyè bàbá wa alábòkè wọn àbí kíkí náà mo tó kí ẹ̀yin náà ẹsẹ̀ wọn lọ́kọ́ lẹ́ẹ̀kan àbọ̀bá wa ní sàkámà olúwa ó kí ọlọ́pàá wọlá gbogbo àwọn ọmọ tí wọ́n jáde lórí tí wọ́n dúró yìí kọ́ bá kí àfọ Abdulrahman sàkámà gbogbo èèyàn mọ̀ wọ́n àtàkùn tí wọ́n sàkámà náà o àmọ́ kọ́ kí àfọ Abdulrahman sàkámà òun lọ́wọ́ wò pé ṣé èèyàn lè máa sọ lárúbáwá tí òbí dànù níjọba bàbá kí n ṣe yàwó wọ́n wá pè wá wọ́n wá fún ní mòdù bí àfọ alábòtò ìjẹ́ bá gbé makirifóònù pẹ̀ fún mòdù ẹ sábẹ́ wá ṣe tàbí wọ́n lọ jókòó wọ́n bá ní àfọ àbákí ní rọ́ àwọn ẹlòmíì nìkan sọ̀rọ̀ nígbà tẹ́ gbé makirifóònù fún olo 2 hours tó bá sọ̀rọ̀ lọ́tà àbára wọn bá sọ̀rọ̀ wá yóò sọ̀rọ̀ yóò tó fọ́ mòdù báyìí ètò dálẹ̀ rọ̀ àwa délé mo wá ń sọ ọdún ọlọ́run bí àbá yìí ti rí ọlọ́run ó wù mí kí n rí báyìí ọlọ́run bá kí afọ́ Abdulrahman àwa tíráì láti jọ wọn àṣà mékè kúrú wọn láwùjọ àti ọgbọ àti àpá àwọn alákòótó náà. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àpá àwọn alákòótó òkè ẹ̀yìn àkókò. Wa adama Allahu hayatahu. ẹkú fẹ́ babalágége máa wà ẹkú fẹ́ Sheikh Adam ẹkú fẹ́ àwọn mọ̀tádà máa rà mo fi tí ń kí gbogbo àpá àti àpá àwọn àmàmúnà òkè ẹ̀yìn àkókò òkè gbogbo ayé àtàbírísì gbogbo àwọn ọmọ àbúrò náà pátápátá mo tún wá gbé kí mi lọ́dọ̀ àpá wa ní gama. Dr. Lukman ọ̀rẹ́ mi dáadáa wọ́n fẹ́ràn mi púpọ̀ mo kí i púpọ̀ mo kí àpá wa náà tá a jẹ́ lọ́wọ́ ní káàdì Badisale Akani. àti gbogbo ohun ní wàá kẹ́ ìbúra mo kí i púpọ̀ gbogbo omi dáadáa láti ti máa ń lẹ́yìn náà wọ́n náà bá fi láṣà ká máa ń ṣe wòlímà wà láyà fún àwọn tẹ̀lé káàkiri àpáwà àbí mo sì wí tẹ̀tẹ̀ wá lórí márùn nígbà náà fún mi ṣe tíra ẹ̀yin gan ẹni tọ̀ ọkùnrin kẹ̀kẹ́ báyìí náà látàrí àpòlò tíra lónìí mo kí yóò gbogbo owó ìtẹ̀ ṣe yìí nínú àwọn ará yìí wà náà mo kí gbogbo àfáà tẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa ló wà kí mo náà bọ̀ mo kí ẹ̀yin náà àgbàríkà bàbá wa ló wà kí mo náà kó fi rẹ̀ wá wọ́n ayé ẹ̀tẹ́bí ọ̀rọ̀ Ìsọ́sọ̀ Yusuf. Ìsọ́sọ̀ Yusuf ọlọ́pàá máa kẹwàá mo kí àbáwá tó gbóná mo kí gbogbo ọjọ́ pé àbíjọ́ ẹwà tó bá yóò mi ò nínú tó bá lẹ́tẹ́bí ọjọ́ kó dáwọ̀ kọ́lá àbá mi ọdún tìrí mẹ́sẹ̀ wo ẹ̀lákùn wájú kò tó lọ́wọ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. ọ̀rọ̀ ní pọ̀ kẹ́lí máa mú dírù náà ò ní pọ̀ mo bẹ́ẹ̀ pọ̀ tó nígbà tá a bá àgùsọ́sọ̀ Adam tí wọ́n pè ní pé ó ti ní àti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ètò wọn bá ṣe tẹ́lẹ̀ wọn lè ṣe tó bẹ̀rẹ̀ mo ní ẹnu yẹ àwọn tí kiri ìgbà ká ẹ sábà ń pè fún wa nínú ẹni sọ̀rọ̀ nínú ìsìlámù fi Nàìjíríà tó bá tóbi fáníà àti tó bá tóbi kúra ibẹ̀ ọ̀rọ̀ yóò àmọ́ gbogbo tuntun tí wọ́n tẹ̀lé ṣe kó sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ omi góòlù tẹ̀lé ẹ̀wọ̀n tí àyè àwọn yẹn náà jí tíra sí Ádámù tẹ̀ èyí mo fẹ́ mú lẹ́ẹ̀kan àwọn akẹ́tí wọn lọ jí tíra sí Ádámù tẹ̀ ẹ̀rọ tó wà ń bẹ́ wọ́n sọ fún òdiwù níwọ̀n àbáyé kàtí àṣẹ Ádámù mo sì ha ọ̀pọ̀lọpọ̀ sọ̀kọ̀ hàn sílẹ̀ Islam fi Nàìjíríà yìí ẹ̀ pẹ̀lú Professor Aminu Al-Gamali atari ẹlẹ́ẹ̀mejìlá látòkè délẹ̀ láti bẹ̀rẹ̀ délẹ̀ mo wá ma gbogbo ẹ̀ bá yọ kẹ́lí màkà kó mẹ́ mo wá sọ fún ọba àmójúrò Markaz gbogbo àwọn ẹ̀rọ tó wà bẹ́ẹ̀ tí wọ́n yọ fún ọba ní kí n lọ yọ wá sí èyí tó tó ìdílé ẹlẹ́yẹ sóò ìdílé wọ́n lọ di ìtẹ̀ wọ́n wá tún gbé àwọn kan mi kẹ́lí màkà tó sílẹ̀ wọ́n tún fi wọ́ àmọ́ ibi tó wà bẹ́ẹ̀ lónìí máa kùtì bá gbọ́ ra bó o ní ṣe ká Ádámù ṣe náà bó o ní ṣe ká Ádámù ṣe kẹ́kọ̀ọ́ bó o ní ṣe ká Ádámù ṣe kẹ́kọ̀ọ́ gbogbo ọmọ amákàsí pátá àtẹ̀lé ẹ̀fẹ́ jáde Wọ́n yẹ máa gbọ́ gbogbo yín. ẹ̀gbọ́dọ̀ mẹ́sẹ̀jì ni nìyẹn ṣe ká Ádámù Abdulbaki ní Adébílá ní Abdulá kí bàbá ṣe wá àwọn bàbá tó bí wọn nù bàbá wa kẹ́kọ̀ọ́ Al-Qur'ani lọ́dọ̀ bàbá wọn ẹ máa gbé sẹ́yìn wọ́n sì gbé sẹ́yìn bàbá kẹ́kọ̀ọ́ Al-Qur'ani lọ́dọ̀ bàbá tó bí wọn wọ́n sì bẹ̀rẹ̀ ayé ìlú wọ́n wá lọ pé wọ́n lọ sọ́dọ̀ àfẹ́sì tọ́jú ọmọ àpá àwọn bàbá wa bẹ̀rẹ̀ kéwú bẹ́ẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ kéwú lọ́dọ̀ àfẹ́sì bàbá ni wọ́n fẹ́ lọ sí Èkó wọ́n fẹ́ lọ Èkó àfẹ́sì ìsọ́sọ́ àlám ẹ̀rọ àgbọ̀n fẹ́ gbọ́dọ̀ ìtọ́lẹ̀ ẹ̀sìn mọ́kàsì jọ tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ èyí tẹ́ kọ́lẹ̀ nù tí wọ́n yọ̀tọ̀ wọ̀wá àfẹ́sì wọn wà ní ọgbà mọ́kàsì wọ́n wá kọjú sí àwọn tí mo dírù ibi tí mo dírù kọ́ lónìí wọ́n wà nílẹ̀ ńdọ́nà àbáwọ̀ ẹ̀sìn wọn kọjú síbẹ̀ àfẹ́sì wọ́n wá nígbà tí ajá náà wọn dágbére fún ọ̀hún lè kó mo ní láti wọ́n bọ̀ sọ́wọ́ lọ́wọ́ wọ́n lọ kéwú kiri wọ́n mẹ́rù àbúrò mi ń bẹ́ẹ̀ ń tọ́ ọ̀nà lọ kí lẹ́nu àfẹ́sì mo ti kọ́ báyìí rahmatulahi ala sọ̀rọ̀kì wàlá wọ́n náà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ àkímọ̀ lọ bẹ̀rẹ̀ bàbá ni mo wá dọ́dọ̀ àbá wọ́rọ̀ àgbàjì àbá ẹ̀sìn ọkọ̀ mi ní wọ́n ti rìn àjò omi à àmọ́ tọ́kọ̀ wa ló ṣe wà nùtí àná ni lọ́rọ́ bá ṣe é dùn àwọn ṣe é dùn nìkan náà ni mo wá dọ́dọ̀ àbá wọ́rù ọwọ́ ní Ádámù náà jẹ́la sára kò sí
Abdulrasaq náà jáde sára kò sí eléyìí náà ó lé wọn náà lè lo wáyé tẹ̀sí bí kùtù wa mo sì fi ọmọ akéwu ó kú òní kí n máa lọ bẹ́ẹ̀ ní tí ọba yìí lọ́dọ̀ rẹ̀ sákọ̀ ní àlùkọ́lá ń sọ̀rọ̀ yìí kádà lè rí ọwọ́ àti mi lọ sọ́dọ̀ Adamu Namadi nígbà tí mo gbé mọ́sálásí ní kádà lóyìnbó mo wá ní lọ bá pàdé àbá Adamu Namadi àbábẹ̀rẹ̀ sísọ lágbáwá oníbìyànjú wo ló ti ṣe yìí bá gbọ́ orin tẹ́mi àtàbọ̀ àti wọn kọ́ ta fi ṣe wá lu fún àbá wọn àbá ọmọlúwà gbàdúrà tó dájú náà tábà sàkí dájú náà ká orin náà gbé sẹ́kù sàkíyù láìpá ìlànà Madina ti mọ̀nà wàrà àbá Adamu Namadi wá ní sẹ́lá bá náà lẹ́sìn sọ yìí àbẹ́dẹ̀ ìlú mi eléyìí báwo lè àwọn àdọ̀màkéwù ẹ̀ òun lọ́wọ́ àpàtà àgbègbè kàmá báwọn akéwù lọ́dọ̀ ẹ̀ nìkan kàmá wọ́n jẹ́ pé àfẹ́sìn àbá ọmọlúwà gbàdì bàbá wọn àfẹ́sìn àbá ọmọlúwà gbàdì Adamu Namadi bí màá bàbá ṣe nínú ẹ tuntun tí màá bàbá ní àfẹ́sìn òun kéwù nígbà tó parí kéwù lọ́dọ̀ àfẹ́sìn àgbà ó kéwù lọ́dọ̀ àbá Aminu Sarumi Muhammadu Amin bin Abdulkadir Sarumi àbá Aminu Sarumi kéwù lọ́dọ̀ àbá Abu Sarumi ní agbá nílé olóyin ní tẹ̀lẹ́pà àbá Abu Sarumi tẹ̀lẹ́pà òun kéwù lọ́dọ̀ ọmọ àkókóró òun kéwù lọ́dọ̀ bàbá Yàmà wọ́n tún jẹ́ wá padà bí sẹ̀rífù lọ́dọ̀ àbá bíbọ́ rẹ̀ bàbá bẹ́ẹ̀ tó wọ́n ká sì kó sí lọ́nà àbá ọmọdé àgbàjì òun àti lọ́dọ̀ Aminu Sarumi ó kéwù lọ́dọ̀ alájẹ Amadu Saki awẹ́lẹ́ńjẹ orin ẹ̀ ń bẹ̀rẹ̀ àti àbákọ́ bí ọ̀rọ̀ ọmọ ká sì kò sí ẹ̀dá lẹ́yìn ni wọ́n kéwù lọ́dọ̀ Adamu Namadi náà lọ́wọ́ fún wọn ṣàádà sẹ́yìn tó kéwù jọ́nà ni kò sí ṣàádà kankan Adamu Namadi wá fún wọn ṣàádà tó fún wa òun náà ní tàkìrí tó ṣe síbi tẹ̀sílẹ̀ fún mi dání síbẹ̀ rẹ̀ ń jẹ́ tó àkúrú wallahu yasma'u wa antum tasma'un ẹnì ìdámà wà kọ́tù alahama sharh al-adib والفتح القريب الصابر من سبيل العديد الذكي الحريب صلاته لا يستغني عنه العالم النبي وأعرف المتعلم العبيد لأنه قد قاتل الرجال وهزم الجيوش وكأن بالحاصل المعاند الذي قد عارض عنه بسوء أبيه وعصيان ربه نعم وإن المعاصرة كرمان والمعاصرة عدوان وإن لكم ناس عمين وامسكوا بحبل المتين واستندوا إلى حكم المكين كثر الله في المسلمين من أمثاله وأدام الله أيام آدم لتنبيه البلاد وإرشاد البلاد وإن الله رب من خاب من قصده ولا يئس من رجاه وكتبه الفقيه آدم Namadi الكنوي سنة 1946 ميلادية lọ́wọ́ 1946 làbá àwọn akọ̀ fún wa ìmọ̀ bàbá wa lọ́mọdé kẹ́kẹ́ bàbá sọ ìfisòrò kẹsì àwọn tẹ́lọ̀ lẹ́yìn lábáni bọ́bá fẹ́ di kọrin náà lọ́wọ́ lẹ́yìn ọ̀hà kó tó nira kọrin òun náà ọkọ̀ kẹ́yìn akọ kó làṣẹ ní àgbọ̀n náà kúrò ní tọ́ ọ̀bá ha ọ̀rọ̀ òòlè mọ̀rọ̀ sọ tọ́ba fẹ́ mọ̀rọ̀ sọ ọ̀hà òwe ọ̀hà ọ̀rọ̀ ní tọ́ba mọ̀rọ̀ sọ ló fi mọ̀rọ̀ sọ torí náà nǹkan fáwọn náà máa ha tààfà àgbà jẹ́ ní ọlọ́run bá a lórí nínú àkíyèsí sí àhà tọrẹ ní ọlọ́run bá a ní ti ìgbàlá yẹn sí àhà tọrẹ ní ọlọ́run gbogbo wọn láhà orin wọn tá a sì má àmọ́ sì kò gbà wá torí náà ẹ̀yàn wọn tẹ́ ń jáde kí wọ́n bẹ̀rẹ̀ pé tààlà àfáà yín Sheikh Adamu ni o ọ̀dọ̀ abẹ́rẹ́sì sọ́ọ́lì ló ti kéwú ó kẹ́lẹ́ bá wọn wà gbàdì parí kéwú sọ́dọ̀ Adamu Namadi Al-Kanawi Adamu Namadi Al-Kanawi yìí dàbí ní ẹ máa ṣe súfì o èmi ọ̀tá kó súfì eri rẹ̀ pọ̀ mbẹ́ ẹ wo gbogbo Nàìjíríà kọ́ ọmọdún gbogbo àwọn àfáà tá a nílò nílé ẹ̀ka wọ́n jẹ́ mùtàsọ́gbì ẹ wo Sheikh wa Muhammad Kamali Dini Al-Adabi ọ̀dọ̀ àfáà tá a bí Adabi tó ti kéwú wọ́n sùn fún yòó Sheikh Adam ọ̀dọ̀ Sufiyu Jadid babalagani ọ̀dọ̀ Sufiyu Jadid alọ́tọ̀ àmẹ́tẹ̀ kan. bẹ́ẹ̀ bá ti ṣe sufi kò ti jẹ́ ká ṣe bó ọba kọrin ká sùn wọn máa sí fún wọn ni wọn máa sí ni kì í ṣe sufi kan ṣe sọ láti máa tó tọrọ ọmọdé o kì í ṣe tó máa fi òbí ṣe abíyá o tó ọba ṣe báwọn bàbá yẹn ti ṣe àbá Adamu Namadi bó o lọ ṣe rí Sheikh Adamu ọlọ́ bàbá ṣe ẹ máa ṣe kí ni ma bàbá bí sẹ́kùn àṣẹwò ọba lọ kankan àbó òbí kí ni fẹ́ kankan àṣẹwò ọba ní lábẹ́ wọn lábẹ́ kúta baba gbé kini ẹ̀kọ́ ọ wa jẹ kini náà gbádùn rẹ̀ ó ní yàrá bíláàkì má bínú ó ní àbíyó mu kọ̀ dámtú ká ala baba náà gbójú ọdún lọ́tọ́ yé mi ogójì ọdún lọ́tọ́ yé mi ẹ wá wo tó lọ́wọ́ sẹ́nu Sheikh Adamu àkìrá ni bàbá wo lọ́bẹ̀ bá a ṣe látara ẹsẹ̀ sufi dá ẹ gbogbo àtọ́sẹ̀ sálábí náà nígbà tí ẹ bá ti sípà nẹ́bí ló mú wa á rí kùdìẹ̀kùdìẹ̀ mẹ́ bó ṣe Ahmadiyya ni á rí kùdìẹ̀kùdìẹ̀ mẹ́ kò sí àpèyíta nàbẹ Muhammad mu wa láti wọlé mẹmẹ salatu Ibrahimiya láti wọlé mẹmẹ salatu fati láti wọlé mẹmẹ jabatu kamal kò sí láti kankan bẹ́ẹ̀ káṣá fi ọmọ síkú yàrá wọ́n fi ń tajà ọmọ lọ́wọ́ sí ni lẹ́sẹ̀ tìlẹ̀ ọ̀run fún gbogbo ẹ̀yin ọmọ akéwú
àpá àwọn àbò ti ṣe dẹ́nu tí ń lọ lọ́wọ́ níta òun náà ni pé ẹ̀rọ ọmọ ẹ̀rọ fòtò sáàtì ẹ̀ pẹ̀lú omi góòlù ẹ̀rọ bẹ́ẹ̀ ká sẹ́ǹdì kílípù tí àbátò fi sọ́ sí yín mo ní ìyún ẹ̀yà kílípù tí àbátò fi sọ́ ọ̀tí wọ́n sọ yìí wọ́n kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o ọ wà ní ìsìlámù fún nàìjíríà ọ wà ní ìsìlámù ọ̀pàpọ̀ ní ìdíje àìríyà àbá Ibrahimi Hamza òun ló ṣe ìkọ́kọ́ kíní gbogbo kíní ẹ̀wà mẹ́ olúwa wọ́n sọ̀rọ̀ akẹ́sọ̀ ìtàlá olúwa máa kà fún àtàwọn àbọ̀ àwọn. bisimilahi rahman rahim rubu allahu ahadu allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. náà bàbá wa mùjẹ́bù markaz. dama allahu hayatahu rahimahullah. alanta winu. وجدد الله صحته. ẹsẹ̀ tìláwà kùránì ẹsẹ̀ sufi ẹsẹ̀ àbọ̀ nígbà mọ́mọ́ kásá tó sì ní. bó wọn ṣe jẹ́ pé 1978 ṣé kàrà mú náà mọ́lẹ̀ láàrin gbogbo mọ́sálásí lẹ́yìn irun ó ní àbíbù nìkan mọ́ jẹ́rìí. la ilaha illallah. mo máa ń sọ bàbá pé mo hún bàbá pé mo hún bàbá òwúrẹ́ èmi náà bá tọ́ dá mi mọ̀ bàbá pé mo hún ni àbí mo fi kún ó lábí ìbù nìkan ni mo jẹ́rìí mọ́mà ní ti ṣe. ọ̀dọ́ náà lè fi wá mú pé bàbá yìí tí èso ṣe ìdámọ́lá tí èso yíyan lórí ẹ̀mà tó fi sọ̀rọ̀ ọmọ àti ẹ̀ báyìí ajẹ́pẹ́ kí ni ìbọ̀ ní ìfimọ́ àrùn síbi tí mo dúró bá wà kọ́sá ti bẹ̀rẹ̀ níṣẹ́ ní sàmà àrùn síbi tó wà nígbà tó lọ́wọ́ gbàdúrà ọlọ́mọ ní pé ojú kó wá sọ́sítẹ́ẹ̀lì ní 1978 ètò tí ń bẹ́rù wáàkì ọlọ́run kọjá kálẹ̀ wọn àfọwọ́ Ádámù pẹ́ ọlọ́run ti tẹ̀lé tó náà ṣe pàtàkì ètò táwọn ọ̀dà mẹ́nu gbogbo síníọ̀ wọn kó ọmọ kọ̀ọ̀kan fún tí wọn máa kọ́ ní kéwú láwọn júnior rẹ. ọmọ àyà síníọ̀ náà wà nílé sùn torí tí wọn kọ́ àwọn ojoojúmọ́ ló sì kọ́ wọn ó mú nùdúdú wa àwọn pọ́ọ̀lù fún àwọn òdìrú 66 ni wa òdìrú wa bẹ̀rẹ̀ sí kọ́ wa lọ́kọ́ wa ní gbogbo nǹkan ẹ wá wo òdìrú tí bàbá lóhùn nìkan wọn jẹ́ ìgbésí lọ ayé ipò rẹ̀ first second ipò òdìrú òdìrú ẹ̀rọ tẹ̀lé parí 1976 ìdílé mẹ́gáàsì ipò òdìrú òdìrú first second tẹ̀lé parí olúwa Allah. àlékún àlàáfíà Àmín. àlékún ẹ̀mí gbogbo Àmín. bá a ṣe fún àbálá gẹ́gẹ́ àlékún àlàáfíà àlékún ẹ̀mí gbogbo olúwa bá a ṣe fún wa babalá gẹ́gẹ́ ti sọ mọ́ríkàsì ní sè wọ́n sọ di faran sọ́ọ̀dìkọ̀ wà ardon hispa panama wà asmara wà aina wà ata akira okula ayini mọ̀tẹ́bí sọ bíi sinmi àtàrí babalá gẹ́gẹ́ sọ mọ́ríkàsì di faran sọ́ọ̀dìkọ̀ ó kú òdàpọ̀ èyí àkìtà ẹ̀kọ́ gidi irúgbìn gidi irúgbìn òdodo wà ardon hispa ilẹ̀ mọ́ríkàsì di ọlọ́ra jami ade diplome de àwọn máa ń jáde tó ọba lọ́gbà ẹ̀yọ̀ kan lè nínú ẹ̀gbọ́n ẹ̀dá mọ́ra rẹ̀ lọ́wọ́ àwọn mẹ́ta kan tí mọ́ríkàsì produce magba títí de magasi o àmọ́ mo sọ ayé àti ìrètí ìlú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mímọ bí Muhammadu Abibullah Akewumi mímọ bí Adéwọ̀lú mímọ bí Adamu Alábòtò. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lóhùn àkìtọ́ọ̀bù wàbòdòlù pèlèpìtì ìwà adájú wà lọ́gà. ẹni wọ́n fún wọn lọ́kọ̀ wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìsín àwọn jamaatu diwanu àwọn jamaatu diwanu ti kú ní Egypt wọ́n bẹ̀rẹ̀ ní 1910 àwọn jamaatu diwanu bẹ̀rẹ̀ Abdulrahman Shukuri Ibrahim Almasini Abbas Mahmudu Akar àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n asọ́sà jamaatu diwanu ní 1910 ní Egypt 1910 ni wọ́n lọ ọjọ́ wa lọ tán bàbá amúlí magasi òun náà bá tó produce àwọn jamaatu diwanu àbá àwọn Akewumi Adéwọ̀lú Adam Alábòtò tọ́ba ní ọ̀nà ìgbà lọ́tọ́ àmì jásí wọ́wọ́. báwo ni mo tábà lákòóso bá wọnú tó yọ̀ọ́ máa wá fi kéwúdà àwọn ẹ̀kẹ́ tó àjọ kéwà kọ́ ìgbà yọ̀ọ́ máa wá tu yọ̀ọ́ máa dàálẹ̀ yọ̀ọ́ máa dàálẹ̀ lọ. a fọ wa ibi ọlọ́run ọ̀sán bàbá wọn lẹ́sàn-án rẹ̀ kí n fi bí wọ́n ti wọ́n ṣe. bọ́lá wọn bá ṣe báyìí àmàká ṣé mo ní nàlá aláwọ̀ ní wájú àyè mo ti rí nu ọlọ́run kọ́mọ́tà jẹ́kẹ́ mi yókù. má ṣe yára mi kúkú o àgbà àti wọn tọrọ sí fún yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀mí náà àti gbogbo wa náà bẹ́ẹ̀ yẹn bá ní màbá yìí lónìí nítòkù tó dí àwọn àpáàkù tí èsì kọ́ wọn náà ọlọ́pàá fásitì pẹ̀lú ẹ̀fọ́ gbàmúrágá di àrísìkì irú èyí tí o ṣe fún ibùdó dùrẹ́ẹ̀dì torí ibùdó dùrẹ́ẹ̀dì kan nínú gbogbo àpá tí wọ́n ròyìn pé ní wọ́n lakọ̀dí kú ti ya ibùdó dùrẹ́ẹ̀dì máa ń lamù yẹ́kẹ̀bẹ̀ àgbẹ̀fíru mí náà kánà mí náà àfìyà àgbẹ̀dínà kú tu àbọ̀ mí náà já ìwọ̀ṣà wọn náà wọ́n kánà mọ̀ húbà wọn náà wọ́n wọ́n ṣe hábàdé wọn kó dúró tàbí wọn kẹ́sọ́ tàbí ẹ̀yìn wọn tàbí kúrú mí ibùdó dùrẹ́ẹ̀dì ká wọn bá tọ́jà sí gbogbo ọmọ lọ́mọ lẹ́yìn bá máa gbogbo ọmọ ká gbogbo tí bá ń gbọ́ nǹkan orí báyìí yàtọ̀ sábàgà ilé àti náà ní àpò àìsíra ọlọ́pàá wa ṣe á sì kìtù bẹ́ẹ̀ kan nínú ẹ̀ ẹni rẹ̀ wọ́n 90 something years lórí ayé olúwa àbá wa mọ̀ tọ́dọ̀ àti àmìdì olúwa wọn ṣe bẹ́ẹ̀ pé olúwa wọn ṣe bẹ́ẹ̀ pé olúwa àtàkùn pé gbogbo ọlọ́wọ́ wa ló ní kápá lé rí ẹ tún ayé ṣe pẹ̀lú mà tẹ́lẹ̀ ìbágun tún ayé ṣe pẹ̀lú àsìkí àwọn àpàlà wa ṣe sàádà níyàwó akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹja máa gbé sàádà fún ewu ti Saudi òní gbowó àgbàkà kan òní gbowó ìyá kan wọn kà máa gbẹ ọyá wọn kà gbẹ máa gbẹ kẹtù yíká nígbà tí wọn jẹ tó mú ti sẹ. ìmọ̀wọ́ àbá ni ẹ̀rọ ni màá mú aláwọ̀ òsì kéwké ẹ̀mí ní òjò sí kéwké jẹnẹrétọ̀ àwa sí ọbẹ̀ àkàn ariwo jẹnẹrétọ̀ ní orí ha ac òní sísẹ́ ọ̀tàlá jẹnẹrétọ̀ ọkọ̀ wa ọ̀rọ̀ máa wọ̀ ọ̀dà òun ti wé sí wọ́n sí wé sí ọkọ̀ tó lálàáfíà ó tún bọ́ sábẹ́ sí yóò
ọlọ́run gbogbo àwọn àpá láti fi tí mo wà yìí ọlọ́run kọ́ bless wa mẹ́sẹ̀jì ní gbogbo àpá mákàsí lọ́wọ́ ẹ̀yọ kàtó kúrẹ́ nù bàbá adamu lọ sọ ọ ọlọ́run ó sì dùn ọ́ nítorí òun ti gbàgbé láti rí àmì iṣẹ́ tí bàbá adamu ṣe bàbá adamu ní abúdálé kéwúrẹ́ òṣèlú àlọ́wọ́ wọn á bẹ̀rẹ̀ ọ̀nà sọ àìmọye àlùkò láti kalẹ̀ lọ́gbà àìmọye àwẹ̀ kọ́lọ́ ń jáde ìyọ́ dáyé tí wọ́n máa kéwúrẹ́ ọ̀sẹ̀ wọn kọ́ wa mo tún gbọ́ àìmọye àwẹ̀ mo tún sọ àìmọye àlùkò láti kalẹ̀ ọlọ́run máa kọ́ wa ilé kéwú bá kún pa wọn á wò pé sẹ́ni ní sí ọpọlọ mi láti máa kó síbẹ̀ ni mo tún gbọ́ àìmọye àwẹ̀ mo tún sọ ọlọ́run máa yé wọn ètò yé wọn tí wọn bá wọn lágbè gbà àwọn ẹni tí wọn àkàtì wọn tó wọn rí kankan kò tún wọn sọ àìmọye àwẹ̀ ọlọ́run máa gàṣọ wọn lágbè gbà ó tún sẹ bẹ́ẹ̀ mo lọ́ra gbogbo tó máa gàṣọ àjọ ọlọ́mọ tẹ̀ wọ́n ní ọdún tí a bá fi ṣe kínní kò jẹ́ kí wọ́n láyè tọrọ kankan bọ́ máa kò jẹ́ wọn láyè kankan wọn ò rí kankan sí fún fámìlì lẹ́ni pé kó o lọ́mọ ọlọ́mọ ó sì yàn kó o ló sì yanjú ẹ wá wò ìjọba ṣe fún wọn lónìí ẹ dákun mágàsì ọwọ́ quality yìí pọ̀ níbi ìmà pọ̀ bá ìkéré bá ṣe ìdámọ́lá àmọ́ iṣẹ́ tẹ́ ṣe àwọn ẹ̀ka ń bẹ lẹ́yìn ìbú ni wọ́n tí wọ́n bá ti rí ìjọba wọn sẹ̀dú mọ́ ni wọ́n ti túlẹ̀ kẹ́ máa bá kẹ̀rọ wọn àwọn kan jáde láti wáyé ọ̀sán kẹ̀rọ jáde lọ́dún mọ̀ òrèké bọ́sí ọ̀sán àti ìrèké wọ́n ti pàdé ìsìn àwọn ẹni ibú ń bẹ bẹ́ẹ̀ ojú bú òní wo mọ́gàsì ọlọ́wọ́ bẹ̀rẹ̀sì mágàsì lọ́wọ́ débi bá mẹ́rin sáfù owó náà pé gbogbo ọmọ ẹ̀kí bá sáré máa lọ ní gbogbo ẹ̀mí bí ọlọ́run ti ṣètò sàwùdí ẹ̀kọ́ lórí èyí ṣùgbọ́n tó kúrẹ́sì. bisimilayi rahman rahim لإيلاف قريش إيلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. wọ́n sọ kalẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọ́n á gba orin afọ àtọkọrin ní àkọ́kọ́ ìgbà. Jawad ọ̀fẹ́ rí afọ àná. torí àwọn máa pa ìmàdé a sì máa pa ìmàdé mo fẹ́ tún àbọ̀ àní gift kan àmọ́ gift yẹn o wọ́n sàlàyé kankan mẹ́ alifu yẹn gbé mọ́ padà sí òun rà níbẹ̀rẹ̀ kéde alifu yẹn lòyìn kí ni àwọn alárùbù gbé alifu. wọ́n pè é lóko kẹsẹ́ aláwọ̀ ọ̀sọ̀fà lọ́sùn sáàyà. ní ẹ̀kọ́ ni àmọ́ mọ́ máa ètò ẹ̀kọ́ sínú. wọ́n ní kó sọ wọ́n ti sọ wọ́n fún gift yìí bẹ́ẹ̀ni 10,000 naira wọ́n bẹ̀ fún. wọ́n ní 10,000 àwọn bẹ́ẹ̀ fún wa fún àtàkọ́ yìí 10,000 naira. tó bá ti máa ìtumọ̀ alifu kí wọ́n pè é lóko gan. wọ́n pè é lóko kẹsẹ́ aláwọ̀ ọ̀sọ̀ fún wa tọ̀ ṣé aláwọ̀ ló sọ fún wa ọlọ ọ̀nà kí ló dé gbà tó lọ́wọ́ ní fún tọ́ba á lò ní yókùn kọ́ ṣé ọkùnrin ní àdúgbò bàjẹ́ ọgbà ní 3,000 lọ́ba torí tọ́ọ̀ bá ti lẹ ọba nítorí ọba ti lu owó yìí láti bẹ̀rẹ̀ báyìí gbogbo oníṣẹ́ kọ̀ọ̀kan láti ọjọ́ kọ́ọ̀hún wọ́n sì lè lọ́wọ́ ẹ̀kọ́ ọba ní wọn ń pè ánìkù ní ánìkù tàṣí ó lè fún gbogbo akọrin jù òun lórí máa rí aláàbíṣẹ́bí lè májídì máa ánàkọ̀ àìlú afáfún wa ìkìdámù wa asìmù wa náà ìlú àìndí wa kọ̀dùmá lọ́sùn kún lákàfì yàtìn ìṣọ́dínkù wá sí àwọn olùkàyàkùsà ìlú ìlàfíṣù yẹ́wò ìkì kàmsì tọ́ṣàrúfà aṣọ ìlú ó aṣọ pọ́pọ́ bá ti gbé wá báyìí ánìkù tàṣí ó lè òun ni màá nílò nínú lùsùmù yá lùsùmù máa bá yẹ ìsáná ìdí ọ̀rọ̀ tó bá kọ́ni ó dún ní ma bá a ní ìwà máa bá a tó lè púpọ̀ dákun wàá tó máa múra sí dáadáa torí kí wọ́n béèrè lọ́wọ́ rẹ kí wọ́n náà wá lọ́mà mo sì fi lọ́lẹ̀ kí wọ́n kẹ́sì lọ́wọ́ abọ́lágbò tó sì tọ́ mi akọ ní àgbà ni pàdù níbi orin akọ kíní tún náà dà ìbò láti bẹ̀rẹ̀ akíní orin níbi orin àdàkùn lọ́wọ́ múra sí. ó ti dé 3,000. èmi ẹ̀dá kejì ní pé orin jẹ́ kí sùúrù àkàyàbíyà máa wà ní orin rẹ̀ gbogbo orin tí ọba ti dé sùúrù àkàyàbíyà òṣèlú ẹ̀mí ni ìjà wọn ni wọ́n sì máa lò yìí gbogbo sùúrù àkàyàbíyà ọkọ̀ dà àwọn gbogbo yẹn wọ́n máa ń wò pé kí lọ àkìlọ́ bẹ́ẹ̀ wí jẹ́ kí ọmọ wa bẹ́ẹ̀ ọlọ́run ó sì àlékún àgbàkà àbí afá kejì ọgbà 3,000 fún 3,000. àbá kejì dà wọ́n ti lọ́tọ̀ wọ́n ní ṣe kẹ́kẹ́. ọlọ́run yóò jẹ́ kó paasi alama adama asuma akula wọ́n bá dé wọ́n bá jíṣẹ́ 2,000 fún àpò 5,000 fún wọ́n bá dé torí náà lẹ́yìn náà ẹ̀wọ̀n yín ẹ̀dá kò ní máa tẹ̀ torí eléyìí fi hàn pé wọ́n yá ẹ̀rù ń bà kọ́ má bàa bọ́ sọ́wọ́ àwọn nígbà tí a bá ní bàbá lóyìn àpò àwọn kan lálá bàbá ní yẹkúrò la aṣáárọ̀ wọ́n kí dáhùn ṣẹ̀dí ìlú nàìjíríà sí alẹ́ yà wọ́n dáná yẹ kutumu wa yà á máa yàtà ìbáni nìkan àdìyàrí yìí wọ́n kí dáná àfárí náà alábàdìyà wọ́n. bàbá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti láyà tó bá ti kọ́ láti ẹ̀kọ́ pé torí nígbà tó àbá ṣe báyọ̀ kẹ̀kọ́ ó sì bò adáhùn nǹkan ti tẹ̀tọ́ wá. bàbá lajẹ jẹ níjòkó àwọn náà tún fi kọ́wọ́ yín. náà tó dáhùn náà a ti sọ àfẹ́ gan àsìkò púpọ̀ a ti sàlàyé gbogbo orin dẹ́gbà kọ́ láyé ẹ máa lo òṣùlùkù ní adẹ́bì ṣé àwọn pé a gbé àwọn ẹ̀yìn láwọn àkàn wọ́n fẹ́ kọ́ gba sẹ́kọ̀tà tó kù kó wọn àgbà àwọn wọlé àpè ní tẹ̀mọ́ àdùdì wa ọdún wa náà bẹ̀rẹ̀ ìyá yín mo ti sọ ìyá yín mo ti sọ ó sì lọ́rọ̀ mọ́mọ́ bàbá kí kọrin ọkùnrin ọmọ jẹ̀mọ́ àdùdì wa. tọ́ka ni máa látòkè lọ. yà lọ́gà ádàkùn làwọn. àwọn wọlé àpè ní tẹ̀mọ́ àdùdì wa torí orin táwọn èèyàn kọ yóò lárúbáwá ni wọ́n wá tíráfù jáde ìtọ́lọ sí Faransa ìtọ́lọ sí Amẹ́ríkà ìtọ́lọ sí England wọ́n wá dé because orin Professor Isa Alabi àpèjọ ìmọ̀lá ṣe fún yín mọ̀ àwọn àbákí ẹ̀mọ̀ tó jábọ̀ lùbàdà àgà àwọn àbákí wọn sọ fún mi pé Isa Alabi orin rẹ̀ máa dá torí mi lọ
kọ́ àbájọ sọ fún mi o sàgbọ́n tuntun ní sọ yìí mọ́ àwọn ọba pọ̀lọ́ ìsára mo ní wọ́n lórí ní máa dáa tó yà wọn lọ ọlọ́ ti sọ ní gbogbo bíbí káàkiri mọ́ wá bẹ̀rẹ̀ pé kí ni sírù tó wà níbi tó rí ìsára tí bá kí dẹ̀ gba excellent ní Libya tó fi wá tún jẹ́ ọ́fíìsì àlàbí tó gbé à Mahalia Nàìjíríà ìlòríyà ló ti fi dé mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo akọrin tó jẹ́ pé tó bá kọ orin ìjẹ̀mí yọ̀ hàn ní mo bẹ̀rẹ̀ kò ní dẹ́ mo ní kọ́ dáhùn náà lọ́tọ̀ náà wù ìbọn yín mọ̀lẹ́ mi púpọ̀ mo ní kọ́ dáhùn rẹ̀ kí ló dé tó rí ìsára bí tó fi dáa torí àpá àbákí lọ́wọ́ àbákí jẹ́wọ́ kí ló dé akọrin yọ ọlọ́lọ́lọ́lọ́lọ́ torí tẹ ẹ bá tún ti rú èdè tó tó sọmọ pọ́pọ́ ayọ̀ sọ Hausa tó ọba gbọ́ Hausa tó gbọ́ Ìgbò kí ọmọ rẹ̀ fẹ́ẹ̀tì lórí rẹ̀ orin rẹ̀ gbọ́dọ̀ dáa torí ẹni tó gbé dè kàrọ̀ iṣẹ́ táwọn jẹ̀má dùkú wà lóṣèlú wọn aṣọ kí lọ́ọ̀kà wọn aṣọ kí ní yàrá yé bá ìlí àbúrò àdìbẹ́ náà lòun náà bọ́ sí Amẹ́ríkà èkìdá yìí lónìí ó débẹ̀ tẹ́ jáma nígbà tí àwọn làdìhùn àwọn rẹfújì láti Lebanon wọ́n sá lọ sí Amẹ́ríkà ó wá wà lamẹ́ríkà àwọn gbogbo alábáwọ̀ ọ̀gbẹ́ ìbò wọn mọ́tẹ́ lọ wọn translate ní ṣètẹ́ jáma gbogbo tẹ́sọ síwé ìròyìn láti bẹ̀rẹ̀ lọ́ọ̀tì tó ní Malaka Adam tẹ́ bá wo orin rẹ̀ ìfẹ́ gbà àsìkò ìbàkà orin rẹ̀ láti máa torí náà ẹ̀dá kò tó tọ́lọ́ ẹ̀rọ ọdún yẹn pẹ̀sì máa ka tíra gbogbo rẹ̀ máa wá bẹ̀ mí pé ọdún tíra wo ni kí n tó wọ̀ra mo ra tíra púpọ̀ kébì náà máa yẹ rẹ̀ 500 tíra ní mẹ́sàn-án wíkẹ́ ìdíwọlé ní 500 láti pé gbogbo nǹkan á sàtòjú bọ̀ níwọ̀nba iṣẹ́ tí bàbá ṣe kára mú ṣe lù èmi lọ́ọ̀dẹ̀ láti jẹ́ títí ọ̀yà torí àbọ̀sà máa kà ní torí náà ìgbọ́tọ̀ wá bí akọrin ẹtí bọ́ kílọ̀ kìlọ̀ fún yín ẹ̀ka wọn máa kọrin lásán òṣùlùkù rẹ̀ ádàbí rọ àyà jíjà ẹjẹ́ kí ìṣúra àyà léyà ìjìnàṣì ẹ̀dọ́kọ̀ wà mẹ́ tìbáàkì ẹ̀dọ́kọ̀ wà mẹ́ gbogbo ẹ̀ni ẹ̀dọ́ wà mẹ́ nígbà tá a bá kẹ̀mẹ́kọ́ ni wọ́n lọ́wọ́ kílìpù tá a jọ fẹ́ بارك الله فيكم بارك الله علما وبركة متمنى لكم أن نزيد من التوفيق والنجاة حفظكم الله دائما بوجوه الله ورائنا بركاب العلم وأمدكم بأوله وتعاليه يا مدير المركز إن بالله أبا مدير المركز لك يا مدير المركز قد جاءت وصبرت وعملت وأحسنت وبنيت وأتقنت وقلت وصدقت وكفيت وعفوت ولكم من الدعاء ومن الله الإجابة أكبر وأبا مدير المركز تسير أفداني وأجوك النبوة كريت توا ولن تكي بابا مدير المركز ولن بابا مدير المركز لكي وطالي وداتا وقوابا نتسل لابلو ولن قد مدير المركز وقوابا تقول لنا مدير تيم مدير ولن مداسر وابا تجيو ولن مداسر وابا تجاسر لو أن يبنيكو لغني ولن نجي يغاية ولن قد مدير لو ọtẹri Facebook ọtẹri bákùkù rẹ ìwọ ló gbé àmẹ́bí wọn Muhammad lékè wọn àgbẹ̀ lójú lékè wọn olùtú sọ pé wà nínú ẹ̀dùn dáná bí a bá ti ń bínú tí wọn náà tọ́ bá ti bínú o ti parí sọ́wọ́ tẹ̀ pàṣẹ àwọn ojú mọ́ká. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. àbá wa mọ̀tọ́lá sábò tó ń ṣe gúúsù wọn lọ́ máa dẹ́nà pé ìké kankan fún ọlọ́run sì bẹ̀kì ń ké fúlà kan. ọ̀dà bẹ́sà. àbá wa ọmọ àdẹ́nà orin náà ti bẹ̀rù sọ́tò kùrẹ́ṣì olùkọ́ bá mi ṣe fún mi. ìyá ẹjọ́ kò ní kòtà nǹkan máa gbàgbà mi òfìsẹ́ òwúrọ̀ àti ìmọ̀lá kẹjọ orin ti ń bẹ̀rù sọ́tò kùrẹ́ṣì ọlọ́run bá ṣe fún mi. ìyá tọ́lọ̀ bá yọ ọkọ̀ náà wọ̀nyà táwọn ìyá wò ó kò tí ọ̀ àwọn èèyàn fẹ́ ọ ẹ̀yọ́ sùrà ọlọ́mọ ìjọ ìlà fíkú ìbádà ọlọ́mọ ìjọ kúrò náà wọ̀nyí àmú mi náà ju ọlọ́mọ ìjọ kúrò náà wọ̀nyí àti àmú mi náà ọlọ́mọ ìjọ kúrò náà wọ̀nyí. بسم الله الرحمن الرحيم لإله قريش إلى في جميع الشتاء والصيف فليعبدوا هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف.